èmi ti mọ̀ wípé ọ̀rọ̀ àwọn aráabí yóò padà ní ẹ̀yìn. Irú ẹ̀yìn tó máa ní lẹ́nikẹ́ni ò mọ̀. Ṣùgbọ́n a ti ń rírú àwọn ẹ̀yìn tó máa ní díẹ̀díẹ̀. Pàápàá jùlọ àwọn northern part of Nigeria, àwọn ará òkè ọya. Wọ́n ti ń la òun bọ̀ díẹ̀díẹ̀. Olúwa o. Ta ni a wá bá wí báyìí o? Ṣé bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ láti fi dẹ́kun àìsí ètò ààbò kórúkọ tí wọ́n mọ̀ bá bàjẹ́ pé sáà ààrẹ Tinubu o, bí nǹkan tó ṣe dàrú rèé o, tó wá rí àwọn tí wọ́n ń fa wàhálà yìí sóun lọ́rùn, tí ààrẹ wa ń wò wípé rárá o, kàkà kéku mọ́jẹ ṣèṣe àwàdànù láàfi ṣe o. Ṣé ẹ ti gbọ́ pé Rufai, gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ àbí? Ẹ ti gbọ́ ohun tó sọ. Ó ń sọ tí òógùn ń bọ́ lára rẹ̀ ní o, níkànnì Twitter X ó tweet sí timeline ẹ̀. Ó pariwo, ó sọ̀rọ̀ lásìkò yìí. Ó wá hàn gbangba pé àwọn ìdí pàtàkì táwa ń pariwo lórí ìkànnì wa pé wọ́n fi ń dá wàhálà lẹ̀, ó hàn gbangba pòótọ́ ni. Lára ìdí pàtàkì tá à ń sọ pé wọ́n fi ń dá wàhálà lẹ̀ àwọn aráabí ni tí wọ́n fi kó wa sí páńpẹ́. Kẹ́yìn ọmọ Yorùbá àti ẹ̀yin tẹ́ wà ní South bí kẹ́ ẹ máa gbọ́ dáadáa lọ́rọ̀ ẹ̀sìn. Thank God pé bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency ẹlẹ́sìn mùsùlùmí làwọn náà. Tó bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, sòsé sàn án ní bàbá wa Bọ́lá Ahmed Tinubu, nǹkan ó ti yan. Ẹlẹ́sìn mùsùlùmí ni bàbá tí gbogbo wa mọ̀ tó dá wa lójú. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tí bàbá wa ń gbé, Rufai ní wàhálà ńlá ni o, pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ń gbógun ti àwọn ará òkè ọya tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Kò sọ wípé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì o, kò dẹ̀ sọ wípé northerners. Ṣé wá rí sọ́hàn gbangba àbí hàn gbangba báyìí pé àwọn aráabí yìí kò ń ṣe àwọn téèyàn lè tẹ̀lé nínú ẹ̀sìn tó rálá katakítí ni wọ́n. Bẹ́ẹ̀mi bá ń sọ pé kì í ṣe ẹ̀sìn gangan ni ò dáa, bí ò ṣe àwọn míì tó ń ṣe tí à ń tẹ̀lé wo ìṣe wọn, ṣé ìṣe wọn bá tọlọ́run mu? Bẹ́ẹ̀ Rufai bá lè jáde lórúkọ northern Muslim, ó ní Tinubu is waging war against northern Muslim. Ṣé gbogbo strike àti nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ṣé northern Muslim ni àbí terrorist? Ṣé kò sí kìrìsìtẹ́nì nínú àwọn Fúlàní tó jẹ́ terrorist? Ṣé kò sí kìrìsìtẹ́nì lókè ọya? A gbọ́ pé àwọn apá Plateau kìrìsìtẹ́nì ni wọ́n, àwọn kan wà Nasarawa kìrìsìtẹ́nì ni wọ́n. Wọn ò sọ̀rọ̀ nípa àwọn yẹn. Kẹ́ ẹ máa wo selfish o, self-interest o, kẹ́ ẹ wo selfishness o. Northern Muslim, kí nìdí tó fi sọ? Kó ògùn bọ́ lára Rufai jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ayé ló ti mọ̀ pé bí ìbá ṣe dáa tó alákatakítí ẹ̀sìn ni. Gbogbo ohun tí Gumi ń ṣe allegedly, irú àwọn èèyàn yóò lè sọ pé àwọn ò mọ̀ torí pé wọ́n lè dá lẹ́kun, ṣùgbọ́n wọn ò dá lẹ́kun. Bàbá Tinubu ààrẹ Excellency tí wọ́n ń dá lẹ́kun yìí, pé kí ni ó lè bá a ṣe? Kó má bàa fọwọ́ òfin mú àwọn tó yẹ kó fọwọ́ òfin mú tí ń hùwà àbàjẹ́, àbí ti kíni under northern Muslim. Ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí, ẹ jọ̀ọ́ kí lẹ rò sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí? Ṣẹlẹ́sìn mùsùlùmí ni bàbá Tinubu ló ń sọ wípé kán dẹ́kun nínú ká máa ṣe tẹ́rọ́rìstì? A lè sọ pé ó gbógun tì wọ́n, kò gbógun tì wọ́n. Àwọn náà ń gbógun taráàlú. Why tó jẹ́ pé
gbogbo nǹkan tó bá fẹ́ mọ́ togun orí abẹ́ ẹ̀sìn Islam tí àwọn ará bí ń ṣe, àsọ generally o, àsọ ti gbogbo orílẹ̀-èdè àgbáyé o, ṣùgbọ́n ti àwọn northerners yìí ó ṣe jẹ́ bẹ́ẹ̀ ló ti ń jáde. Gbogbo àwọn orúkọ àsìtáànì gbogbo tí ó ń da ìlú rú, orúkọ ẹ̀sìn Islam ni wọ́n fi ń gbé kalẹ̀. Àìṣá ní parọ́ pé àwọn ẹlẹ́sìn míì ni wọ́n fi fọ́ọ̀mù orúkọ ẹ̀sìn Islam torí pé wọ́n fẹ́ ba Islam lórúkọ jẹ́, torí pé ara àwọn ẹlẹ́rìí tó fi hàn dáadáa ní Gumi. Sultan ò sọ̀rọ̀, ìgbà tí Rufai fẹ́ sọ̀rọ̀ ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbógun ti àwọn mùsùlùmí òkè ọya. Kí nìdí tó fi sọ bẹ́ẹ̀? Ó ní bàbá Tinubu ti rán èèyàn 5 nínú àwọn fundamental Islamic kíní ní òkè ọya, nínú àwọn ẹlẹ́sìn Islam tó milẹ̀ tìtìtì. Ó ní wọ́n ti rán wọn lẹ́wọ̀n. Bí àpẹẹrẹ ń sìn, wọ́n dákọ̀ Màlàmí àtọmọ ẹ̀. Tí ẹ bá wo Màlàmí dáadáa, bó ti wulẹ̀ kó jẹ́ ẹlẹ́sìn Islam jù bẹ́ẹ̀ lọ, ó ní nǹkan tó ṣe kí wọ́n tó gbé. Ẹ já fọ̀rọ̀ òṣèlú sílẹ̀, torí òṣèlú ẹ̀sìn Islam tí àwọn Rufai ń ṣe, tí wọ́n fi ń kó gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí sí abẹ́ wọn, ìlú tún ti bẹ̀rẹ̀ yìí. Wọ́n nígbàgbọ́ nínú pé àwa mùsùlùmí ayé sì ń bàjẹ́, ó sì ń forúkọ mùsùlùmí, àwọn agbésùnmọ̀mí sì fi ń bayé jẹ́. Ẹ sì tún lẹ́nu ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ bọ́ ta pé kán mọ́ forúkọ mùsùlùmí, orúkọ Ọlọ́run, orúkọ ẹ̀sìn Islam, kán mọ́ fi bayé jẹ́ mọ́. Ìtáyé ń retí lẹ́nu yín nìyí. Ẹni wọ́n rán mùsùlùmí bíi 5, wọ́n ti rán wọn lẹ́wọ̀n ní òkè ọya tẹ́jẹ̀ ẹ̀yà Fúlàní. Kí ni Màlàmí ṣe? Ẹ̀sùn wo ni wọ́n fi kàn wọ́n? Kò sọ nǹkan kan pa ẹ̀ o. Ṣé ẹ ráwọn tí a jọ pera wa ní ọmọ ìyá, tá a pera wa ní ọ̀kan ṣoṣo, wọ́n tún wá sá sí abẹ́ ẹ̀sìn, wọ́n fẹ́ da gbogbo nǹkan rú. Ó ní kán má jẹ́ kí Ààrẹ Tinubu ṣèjọba 2027, kán má dìbò fún o, káwọn ará òkè ọya má dìbò fún o. Ó ti gbàgbé wípé ohun àwọn ará òkè ọya kò dọ́gba mọ́. Àwọn northern Christians tó wà ń bẹ̀, àwọn northerners tó jẹ́ Kristẹni tó wà ń bẹ̀, àwọn tí ń fọhùn, pàápàá jùlọ àwọn ará Plateau, pé àwọn ò ṣe ẹ̀yà yín o. Ṣùgbọ́n torí ìbò wọ́n sọ pé kán má sọ bẹ́ẹ̀ mọ́. Ṣé ń fagídí mú yàn ni? Àwọn yẹn ibi tí wọ́n tò sí nìsín ọ̀tọ̀ ni, ẹ̀rù ń bà wọ́n nígbà tí wọ́n rí wípé àwọn yìí wọn ò ń ṣẹni téèyàn ń tẹ̀lé. Àbára ti ní wọ́n ni nítorí ìgbésẹ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Trump àtàwọn olórí orílẹ̀-èdè Israeli pẹ̀lú àwọn ọmọ ogun Nàìjíríà. Ṣé kìí ṣe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tápá àwọn ọmọ ogun ń ká àwọn tẹ́rọ́rìsì wọn? Ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ o. Ṣé ẹ̀pẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣínà bolẹ̀ ní àwọn sójà wa, àwọn afẹ̀míṣòfò wọn lọ káwọn sójà mọ́lé. Àwọn sójà tó fi hàn wọ́n wípé wá àìgbélé ẹni ká fọrùn rọ̀, kò sí èyí tó lè padà lọ jíṣẹ́ nílé. Ní Àsíá, ní Bọ̀nú, ní Sókótó, wọ́n ń tẹ̀ wọ́n. Ẹ̀rù ti ń bà wọ́n àbí? Wọ́n á bẹ̀rẹ̀ sí rò wípé káwọn máa polongo Bọ́lá Ahmed Tinubu. Kí ni àwọn èèyàn yín ṣe? Kí ni ojúṣe tẹ́rọ́rìsì? Àǹfààní wo lẹ ti mú wá fún orílẹ̀-èdè yìí? Tẹ́rọ́rìsì ń pariwo Islam, ẹ̀yin náà ń pariwo Islam. Ṣé bí n tẹ́ ẹ gbàgbọ́ ni? Ṣé nítorí n tẹ́ ẹ wá gbàgbọ́ yẹn ẹ gbọ́dọ̀ fi pa ọmọnìkejì lára? Wọ́n pretend sọ́ndà Islam ni. Èmi ò nígbàgbọ́ pé ẹ̀sìn ló sọ pé kẹ́ ẹ máa pààyàn kiri. Ṣùgbọ́n nítorí òṣèlú, nítorí n tẹ́ ẹ fẹ́ jẹ́, nítorí pé ẹ fẹ́ fi agídí gba gbogbo orílẹ̀-èdè, ẹ̀ ń para yín. Fi mọ́ ń bẹ̀, ẹ ti ń pa àwọn ẹ̀yà míì káàkiri. Ẹ wá ń play politics. Ẹ tó fẹ́ fìyẹn ba ìjọba Bọ́lá Ahmed Tinubu,
ẹ fẹ́ fi bàjẹ́ nígbà tí ẹ fẹ́ gbàgbára lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu tóun sì ń gbàgbára lọ́wọ́ yín padà. Kò sọ́gbọ́n. Àwọn òṣèlú kan wà tó jẹ́ pé ó yẹ kó àwọn decent politics. Gbogbo òṣèlú rádaràda yìí òkè ọya ló ti wá látàrí Awólọ́wọ̀. Gbogbo àwọn ọgbọ́n gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn kan fẹ́ fi dá wàhálà lẹ̀. Mọye ìjà tí wọ́n ti jà lókè ọya lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn ni òun ni Rufai tún bẹ̀rẹ̀ yìí o. Ẹ jẹ́ á kíyèsára àwa mùsùlùmí bíi ẹ má jà bá wọn dá sí o. Torí pé ńgbà tó ń sọ wípé wọ́n ti rá àwọn 5 tó jẹ́ gbòógì inú ẹlẹ́sìn Islam lókè ọya lẹ́wọ̀n, kò sọ pé àwọn tí wọ́n jí owó ìlú kó, kò sọ wípé torí pé wọ́n hùwà báyìí ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ ń kówó ìlú yìí, kò sí development kankan láti gba democracy ti bẹ̀rẹ̀ ní 1999 tẹ́ ẹ mú bá orílẹ̀-èdè yìí ju kẹ́ ẹ dá màálù kẹ́ ẹ fi dá wàhálà lẹ̀ lọ. Kẹ́ ẹ gbowó iṣẹ́ tí gbogbo èèyàn ṣe pátápátá. Buhari lo 8 years. Bọ́ọ̀ta sọ̀rọ̀. Insecurity pọ̀. Gbogbo ìgbà yẹn ni gbogbo kinní yìí ti ń gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ tí Buhari ò rí nǹkan kan ṣe. Tí ẹ bá sọ̀rọ̀ látẹ̀ní dọ̀la, Buhari ò ní ṣe bí ẹni pé òun gbọ́. Ṣé Trump pe Buhari ní first time ẹ̀ lórí ọ̀rọ̀ pé wọ́n ń pa Kìrìsìtẹ́nì? Ẹni a máa sọ pé Kìrìsìtẹ́nì nìkan. Lóòótọ́ Kìrìsìtẹ́nì nìkan kọ́, ṣùgbọ́n Kìrìsìtẹ́nì ló pọ̀ jù la fi ń generalize ẹ̀. Church ni ẹ ti ń fa wàhálà tó pọ̀ jù. Rufai ò jáde nígbà másákà Ọ̀wọ̀. Bẹ́ẹ̀ ni wọn ò sọ̀rọ̀. Àìmọye ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lókè ọ̀dẹ ní Kwara, Rufai ò jáde sọ̀rọ̀. Gumi ò sọ pín. Ṣùgbọ́n tó bá ti débi pé wọ́n fẹ́ gbẹ̀tọ́ wọn, ẹ ti mọ̀ wípé ìròmí wọn ló wà nísàlẹ̀ odò. Pé onílù ìròmí wọn wà nísàlẹ̀ odò. Ìyẹn àwọn terrorist. Tó bá mú wọn mọ́ máa sọ̀rọ̀ wípé akẹ́dùn kí tó ṣẹlẹ̀ yóò dá. Ṣùgbọ́n ẹ jẹ́ kí owó bá Fúlàní ẹyọ kan, gbogbo wọn náà máa jáde sọ̀rọ̀. Wọ́n ń sọ fún wa wípé àwọn làwọn ní Nàìjíríà ṣẹ̀mọ́lù làwọn. Ṣé tí Rufai tó ń sọ nìyẹn? Wọn lè arrest Fúlàní nínú o. Ṣé àwọn pípù yìí ṣé wọ́n rò pé yóò máa rí bẹ́ẹ̀ lọ ni? Àwọn tí wọ́n kó billions of naira tí wọ́n wá ní ìjọba Buhari. Ìjọba Buhari ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lù tó owó orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àwọn mínísítà oríṣiríṣi tí wọ́n mú yìí ló pọ̀ sí jù. Ẹ fẹ́ kí ààrẹ kó fi wọ́n lẹ̀ kan máa lọ torí pé wọ́n jẹ́ mùsùlùmí. Ẹ sọ nípa ṣẹ́yọkan ni wá ṣá. Ẹ béèrè náà, ṣé ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra wọn gangan. Bàbá ẹ kú iṣẹ́ takuntakun. Ṣùgbọ́n lọ́kàn yín ẹ mọ̀ pé ìwà àti ṣe àwa ará bíi kì í ṣẹyọkan. Àìmọye èèyàn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti arrest ti fọwọ́ òfin gbé, tí wọ́n ń ṣe Fúlàní, tí wọ́n ń ṣe mùsùlùmí. Àwọn ará bíi ò jáde o. Kán sọ̀rọ̀ wípé síjú àánú wò wọn o. Emefiele bá Buhari ṣiṣẹ́ o. Ẹ̀sùn tí wọ́n fi kan Emefiele gbogbo ayé lórí ẹ̀rí ẹ̀ o. Wọ́n ká ìbọn mọ́ ilé Màlàmí o, wọn ò sọ̀rọ̀ ń pa yẹn o. Ìbọn parks oríṣiríṣi nǹkan ìjà ogun, wọn ò sọ̀rọ̀ ń pa yẹn o. Emefiele kì í ṣe mùsùlùmí, kì í dẹ̀ ṣe Fúlàní, wọn ò sọ̀rọ̀ ń pa ẹ̀ o. Ìjọba Tinubu gbé o. Ìjọba Tinubu ò ṣẹlẹ́yàmẹ̀yà o. Kánú tó wà lẹ́wọ̀n tán dájọ́ fún kì í ṣe Fúlàní o. Tó bá jẹ́ Fúlàní ni Kánú, nǹkan ò ti yan o. So kíjọba máa fi ọ̀daràn sílẹ̀, Rufai ń sọ fún wa nìyẹn. Ẹ̀yin èèyàn, àìmọye àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tí ìjọba Tinubu tí wọ́n tún jẹ́ Fúlàní tó ti dáríjìn, tí wọ́n jẹ́ ara north bí ó ti jẹ́ Fúlàní ní northerners lọ, àwọn northerners lọ tó ti fọwọ́ òfin mú, tó ti dáríjìn. Wọn ò sọ̀rọ̀ ń pa yẹn o. Yàyà Bello wà ń bẹ̀ o.
Gàdólà wà ń bẹ o, kánkó sí àbí kí náà ti ń pè wà ń bẹ o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mú fún corruption allegedly o. Rufai wá sọ orú èèyàn tán jẹ́ pò. Ṣé ẹ ti rírú èèyàn tí wọ́n jẹ́ báyìí? Pariwo pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbógun ti Northern Muslim. Kì í ṣe Northerners generally o, Northern Muslim. Ẹ fura o, abẹ́ ẹ̀sìn táwọn aráabí ń sá sí láti fi dá wàhálà lẹ̀, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ wà ní South, ẹ má gbọ́rọ̀ ẹnu àwọn aráabí o fún ìmọ̀tara wọn nìkan ni o. Igbo, wọn à sọ̀rọ̀ ń pa Kánú o. Yorùbá, wọn à sọ̀rọ̀ ń pa Sunday Igboho o. Ṣé ẹ ti ríṣẹ́? Kánú kì í ṣe mùsùlùmí, Sunday Igboho kì í ṣe mùsùlùmí. Ṣé rí ìwà ẹlẹ́yàmẹ̀yà? Wọn à sọ̀rọ̀ ń pa Emefiele o. Wọn à sọ̀rọ̀ ń pa Yàyà Bello àti gbogbo àwọn tí ìjọba ti dáríjì o, Gàdólà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán fọwọ́ òfin mú o, tá a gbọ́ nǹkan kan mọ́ o. Ọ̀rọ̀ Màlàmí ló sì fẹ́ máa kọ́ sí wàhálà. Ṣé ẹ̀sùn tí wọ́n fi kan Màlàmí, ṣé bóun ni ó sọ pé òun ò jẹ̀bi ní kóòtù, òfin ni ó sì dálẹ̀? Ṣùgbọ́n torí pé ó ti jẹ́ mùsùlùmí Northern, a sọ̀rọ̀ pé torí kó jẹ́ mùsùlùmí kan, Northern Muslim. Ẹ̀sìn, ẹ la etí yín o, ẹ la ojú yín o, ẹ̀yin ọmọ Yorùbá alákatakítí ẹlẹ́sìn tẹ́ gbẹ̀sìn sódì, ẹ ríran o, ẹ má jẹ́ wọ́n lò yín against àwọn èèyàn yín o. Ṣé ẹ rí pé wọ́n against yín torí pé wọn ò fẹ́ kán dẹ̀yìn lẹ̀? Ṣé ẹ rí pé torí tara wọn ni wọ́n ṣe ń lò yín? Àwọn Sultan Sokoto gbogbo wọn mùsùlùmí ni wọ́n, àwárírú ẹ̀rí lágbàáyé. Saudi tí mùsùlùmí ti wá, àwọn others country tó jẹ́ Muslim country, tẹ́ ẹ bá débẹ̀ mùsùlùmí ó wù yín ṣe. Wọ́n ń fi gbá kan bọ̀ kan nínú bíi tàwọn aráabí. Àwọn aráabí ìbẹ̀sìn jẹ́. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá. Rufai, ò tí ì rí nǹkan kan o. Ọwọ́ òfin máa mú gbogbo, máa tó gbogbo ẹnikẹ́ni, kì í ṣe Fúlàní tàbí mùsùlùmí nìkan, lágbára Ọlọ́run. Ọlọ́run bá wa, yóò padà wá gba ìjọba orílẹ̀-èdè yìí, yóò padà gbà á lọ́wọ́ yín torí pé ẹ̀ ń da ìjọba láàmú. Ẹ̀yin èèyàn wa, ṣé ọ̀kan náà ni wá? Ìbéèrè tiwa tá a máa ń béèrè lórí ètò Bitter Truth ni o. Ṣáà sì lè jọ máa gbé lọ? Tọ́rọ̀ yìí bá parí tán, kí ni yóò jẹ́ ìgbẹ̀yìn ẹ̀? Á kàwọ́lé wọ́. Àwọn aráabí ń ba ìjọba jẹ́, wọ́n ń dàjọba láàmú. Common restructuring, wọn à jẹ́ kó ṣeé ṣe. Wọn ò sì fẹ́ ká pín nítorí pé wọ́n ń rewá jẹ, torí pé ọ̀lẹ ni wọ́n lè ṣe nǹkan kan. Kí ni wọ́n máa ń pè? National cake. Orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n gbọ́kànlé, kán àwọn ẹ̀yà kan ṣiṣẹ́ kán kó wọlé, káwọn wá jẹ gàba lé lórí kí wọn ò pín tó pọ̀ sọ́dọ̀ wọn. Ṣé wọn Agbọ́lá lórúkọ tèmi.